gbogbo Ìlọrin tó ju eri gbogbo Ìlọrin, eri gbogbo tí ń jẹ́ àfáà, eri gbogbo tí ń jẹ́ ìmọ̀, eri gbogbo tí ń jẹ́ sìn. Wọ́n nílùú tí àgùntàn bá sí aṣáájú wọn tó sì jẹ́ pé gbogbo àwọn tí wọ́n tò lẹ́yìn àgùntàn yìí kìnìún ni wọ́n, ẹkùn ni wọ́n. Kò sójú táwọn ẹlẹ́kọ̀ọ́ máa fi wo àwọn tí wọ́n tò lẹ́yìn rẹ̀ tó ju pé àgùntàn náà làwọn náà lọ. Àgùntàn lọ ṣáájú wọn. Ọ̀dà kí àmọ̀tẹ́kùn ọwọ́ àánú wọn, kẹ́kùn ọwọ́ àánú wọn, kíkìrì wọn wà nù. Ṣé láti fa àgùntàn ẹ ti ṣáájú yín náà? Àgùntàn gbogbo yín. Bàbá àti wa tọ́lọ́ wa fà wá lọ rè. Wọ́n náà wò ó kí lọ́jọ́ lójú rẹ̀ o. Kí ni màá wò jọ? Wọ́n bá lóun lẹ́kùn. Òun náà lẹ́kùn tí ń bí àmọ̀tẹ́kùn, òun lẹ́kùn tí ń bí erin, òun lẹ́kùn tí ń bí ẹkùntẹ́kùn tó lẹ́yìn ẹkùn. Àbáṣù lójoogun, àbáṣù lẹ́kùn tí ń pẹkùn ẹgbẹ́ rẹ̀ ránṣẹ́. Àwọn nílùú tẹ́kùn bá wà tó já ṣáájú wọn, àbí my lord, àbí ogun tí wọ́n sọ yìí bàbá wa nípa kátàkùn níbẹ̀ ni. Àtúrẹ́ ilẹ̀ rí wojú àbójútó ìpè máa fi wò wọ́n ni pé ẹkùn ní gbéra yìí náà wá yìí ni náà yà àti ìtàwó gbogbo náà yàtọ̀ bá dé bẹ́ẹ̀ ọba máa mú di bámúbámú nù. Ẹ bá ní kọ́ ọmọ yìí bàbá rẹ̀ ń ta ó kò ní kúlù mọ̀ dáhìn àdáná sí yìí wọ́wọ́ kẹta ọ̀rọ̀ yìí ń kọ́ ọ̀wọ́nu ní bàbá rí oore ká sọ pé oore lélẹ́yìí. Ìgbà tí ń tà lórí lọ́rẹ, ìgbè táwa lọ́rẹ irú bàbá yìí. Àbírọ́ ni. Bàbá kan àká. Àwọn tẹ́lẹ̀ sì kọ́ òsì ní parọ́. Ìlú tẹ́kùn bá ṣáájú wọn tẹ́ bá fẹkùn ṣáṣáájú. Àbí bàbá rẹ̀ wọ́n mọ̀ fà. Ìlú tẹ́ bá fẹkùn ṣáṣáájú. Kọ́lá bá bá rágùn tàn kọ̀ọ̀kan nínú wọn, ẹkùn náà ni gbogbo wọn mọ̀ jẹ́. Àtọ̀ ọ̀dà ẹ̀sán fìlú rẹ̀ èèmọ̀ bí mo ṣe fẹ́ kí bàbá yìí ni ká kí wọn gan ó ti tó sì tẹ ní ká sọ ọlọ́run jáde bàbá ìmáàmù pẹ́ ìmáàmù abiyamọ ìmáàmù mọ̀ ìmáàmù ẹ̀sìn ìmáàmù ojú títì ìmáàmù wà ìmáàmù ìmáàmù gbogbo tọ́jà. Ọlọ́run jẹ́ àrí yín pé bàbá, Ọlọ́run jẹ́ àrí yín pé o. Àwọn akẹ́ àwọn bàbá wa ìmáàmù international mọ̀, àwọn local mọ̀ wà, national mọ̀ ọwà, àwọn international rẹ̀ tí ó sì rọ adákẹ́ báyìí, àwọn ọba kọlù ọmọ kọkọlù kan. Bàbá ìmáàmù lè kọ́ra kó gbé kó lára kó tún gbé lè bó. Kó gbé kó ìlébò kó tún gbé lọ kó gbé kó Hausa kó tún gbé lọ Fúlàní. Ọlọ́run bàbá ìmáàmù bẹ̀rẹ̀ dímúdímù kéwú tí ò rújú rárá ni. Ọlọ́run ẹ̀yin náà fè dánù yín lọ fẹ́ wádọ̀ tiwa náà lọ sàn wádọ̀ tiwa náà àwọn náà yà sáré mú bí nǹkan kan bá ti fẹ́ sábà mú alẹ́ abá ti wojú yín báyìí Ọlọ́run ni ẹ sí ká ṣàfihàn. Ọlọ́run jáde àlùbáríkà yìí fẹ́ ẹ̀yin náà lẹ́yìn ẹ̀yin ìhun náà lẹ́kùn tẹ́ ń lídìí lọ́rin. Gbogbo èèyàn wá ń ka gbogbo àwa náà kún kí ni o ẹkùn ẹyí sàgùntàn àwọn àmọ́ Gàmbàrí ọlọ́jà ajá àlùbáríkà yìí pẹ́ o bàbá ìmáàmù Gàmbàrí ọlọ́jà ajá àlùbáríkà yìí pẹ́ bàbá ìmáàmù Gàmbàrí ọlọ́jà ajá àlùbáríkà yìí pẹ́ ìjọ wọn gbé wọn wá sóbí ní mímbàrí bàbá Sheikh Alimi pẹ̀lú ìyọ̀ǹda bàbá wa ìmáàmù àgbà. Mo ní wọ́n lọ Ìlọrin náà kò sì fi gbogbo àwọn eléyìí ta lọ́rẹ̀ báyìí. Ìlọrin mo rò pé àárẹ̀ àtàlà lè sáré inú Ìlọrin ò lè gbàgbé ijó òun láyéláyé. Wọ́n tún fún wa ìkánú tí ọmọ Lárúbáwá kan rí lọ́nà tí wọ́n gbà tún fún wa dọ̀hùn. Gbogbo òlú sì gbádùn. Ibi àwọn tí wọ́n lídìí wa iṣẹ́ ẹkùn ni wọ́n. Látọ̀ wá sọ pé bàbá wa jáná sí. Ọlọ́jà ajá àlùbáríkà yín pẹ́.
ọlọ́njẹ́ ajá àlùbáríkà yín pẹ́ ọlọ́njẹ́ ajá àlùbáríkà yín pẹ́ bàbá wa afárá bàná ọlọ́njẹ́ ajá àlùbáríkà yín pẹ́ àwọn bàbá wa tìmtìm tẹ́ fi sẹ́yìn tí wọ́n wà lẹ́yìn yín ni bàbá wa àtiwájídú àyùbá ẹ̀kọ́ni àtiwájídú aláàtẹ̀kísà wà á tó rẹ̀ láàárọ̀ kó tó rẹ̀ yà ó lọ́wọ́ kọ́. Ọlọ́run wọ́n ti ṣe bẹ́ẹ̀ ẹgbàá gbogbo àwọn kéékèèké ni àwa balẹ̀ ni wọn náà tún ṣe lọ́dọ̀ mi dárò ní òní ọlọ́jà ajá àlùbáríkà yín pẹ́. Àwọn bàbá wa ń pàkátà bàbá wa tún ò gbó ọlọ́run ní jẹ́ gbóní sí ọlọ́run ẹ dàgbà ẹ dògbó láyé àtẹ̀yàdúgbò àwọn àgbàlagbà àtàwọn náà ọlọ́run kò hánì. Àwọn bàbá wa Tìjàníyà bàbá mi nu ọlọ́jà ajá àlùbáríkà yín pẹ́ o wọ́n ní mọ́sálásí yín ló tóbi ju gbogbo lọ́rẹ̀ yìí ọlọ́run ó jẹ́ ká ajá àlùbáríkà yín pẹ́ ni ọlọ́run kò hánì. Bàbá dáadáa ni wọ́n onínúure ni wọ́n. Àwọn bàbá wa lérúgbúyà yìí bàbá ọlọ́mọ nùdá àwọn ni bàbá ọlọ́mọ àgbà ẹ̀ sì náà bàbá ọlọ́mọ àgbà yà ní púpọ̀ ẹ̀ tí ì ná èmi jà torí mi wá ti náà bàbá yìí èmi máa fẹ́ kí inú wọn dùn lọ lé ní ọlọ́jà ajá àlùbáríkà yìí bẹ́ẹ̀. Àwọn bàbá wa ẹ̀ máa mọ̀ fà mo fi àwọn bàbá ẹ̀ máa mọ̀ mo máa bá wa bẹ̀ yín ẹ má bínú. Sẹ́ni pé pẹ̀lú láwọn àníṣe wa níbi ìlérí mo tún lọlẹ̀ yìí sì gbọ́dọ̀ lọlẹ̀ báwọn àbẹ̀ ẹ̀kọ́ ni àwọn bàbá yìí nìkan gbogbo ọ̀lọ́lẹ̀ bẹ́ẹ̀ fún àmọ́ mo fẹ́ bàbá yìí bẹ̀ yín ẹ dàpọ̀ ẹ má bínú ẹbí kan náà ni wọ́n fi bàbá bẹ̀ ẹ má bínú ó ti yé ọmọ ìyá mi wá o ọlọ́wọ́ jẹ́ àjẹ́ èyí tí ilé kí wọn mo dé ìyàwó là ń múra bàbá tọ́ mo rò pé ìṣẹ́jú kan náà ni gbogbo ẹ̀yà afáàtẹ̀ wà ń dòkó ọlọ́wọ́ jẹ́ àárín yín pẹ́ o ọlọ́wọ́ jẹ́ ajá àlùbáríkà yín pẹ́ ẹ̀rọ̀kọ̀ ẹ̀fẹ̀ríjì mi mo rò pé wọ́n bá ti kí àwọn àgbàlagbà wọ́n bá ti dá mi sẹ́rí àfáàfin ife mo fi kíwù mo fi bì ọ́ àjọ máa ń pàdé púpọ̀ ni ọ̀tọ̀ wọn náà wọ́n bá kí ogun àwọn afáà yòókù lọ àfáà ṣígáàsì mo fi jálàbí mo fi bì ọ́ wọn náà wọ́n bá kí ogun àwọn yòókù lọ àwọn jálàbí tó tán gbàríkà nípa tí ń mú omi pátá òun pẹ̀lú ara mi aráwọ̀ ìwé yàrá wọn ó tún bẹ̀ lọ Saudi nìsí ọlọ́run ní sínú ọmọ yín ọlọ́run Kùránì ọlọ́run Muhammad sallallahu alaihi wasallam bàbá ọlọ́mọ ẹkùsẹ́ náà tọ́ mo rò pé ká máa fọ̀rọ̀ kù láàrin ìṣẹ́jú ẹyọ kan péré torí owó la fẹ́ gbà yà yìí fáwọn àgbàlagbà ọjọ́ wa àsìkò mi ọjọ́ kiri ọjọ́ owó ni àwọn tó rọrọ̀ lọ́rí wọn ní Ubandoma máa gbà Ubandoma máa mú Fúlàní Ubandoma bàbá mọ́mọ́lé Ubandoma bàbá mọ́m Gàmbàrí Ubandoma bàbá wa Ajánásì Ubandoma bàbá wa àwọn arábà àwọn ní máa pariwo lé rédíò ojoojúmọ́ báwọn ni wọ́n rán òun sẹ́ abẹ́ nǹkan ẹran ní sẹ́ni ṣe wá rí mi àwọn náà wọ́n rán wa wípé gbogbo tó bá fẹ́ kábùkù bá nǹkan àwọn àgbàlagbà níta wà wà fún un níta bàbá Sheikh Adamu ṣe tó ń gbé kalẹ̀ nu wípé tó bá fẹ́ sàbárkà lù yìí tó ń rò pé níta bàbá Sheikh Kamali ṣe náà nu àwọn bàbá alágbàjì tó wá ṣe nu bàbá alágbàjì tó ṣe àmọ́ àní sọ lọ́nà ìfẹ́ nu àní sọ lọ́nà tí ò sínú Al-Qur'ani lọ́nà tí ò sínú súnà náà Muhammad ẹ̀rí pé wọ́n láwọn rí mi níbi ìkómọ ọ̀sán àwọn bàbá ìmáàmù fi ní wá clarify ẹ̀ fún wọn wọ́n mọ̀ pé ọ̀wá bí ìkómọ ọ̀sán ìyàtọ̀ ń bẹ láàrin kásọmọ lóókọ àti kákọmọ ìyàtọ̀ ń bẹ láàrin anakallahu asalatu annabi qala an-nabiyyu sallallahu alayhi wa sallam mo mọ̀ pé nínú àwọn tí mo bá kí nínú àwọn bàbá ìmọ̀ bá gbòó ni àfáwà aládìsí ní gbogbo Ìlọrin yẹ́nyẹ́nu wọ́n lè kan mú àdìsí má ti parọ́ ní tí wọ́n jà nù ọgọ́rùn-ún àdìsí tọ̀ àwọn àdìsí wọ́n wíbẹ̀ wọ́n lè kà á nínú àwọn tí ń jẹ́ sàhábà lọ́dọ̀ bàbá ìmọ̀ bá gbà nù nígbà wo àwọn báyìí bá jẹ́ sàhábà lọ́dọ̀ bàbá ìmọ̀ bá gbà bóòlù wọ́n mú un náà ó sì wá tó ẹ wúrọ̀ àwọn tó tóbi báyìí wọ́n máa ń jẹ́ sàhábà lọ́dọ̀ wọn ẹ tó ayé lẹ́yìn bóòlù wọn ò ṣe tó ìjọba máa fi yé wa pé ẹkùn ni máa mú ẹkùn tó ń jọba lérí àwọn ẹkùn ọlọ́jà jájá àlùbáríkà ń pẹ́ tọ́ ẹ̀rí pé ká máa fagún ìṣẹ́jú kankan àní má dìísì kankan wá àní má yálù Kùránì kankan wá àti tírìtì ẹni rédíò pẹ̀lú ọkọ̀ àwọn àfáàgbà pẹ̀lú ìyọ̀nà bàbá ìmọ̀ máa gbà lérí mímbà ní ṣé wàá níbi ní sóbì ẹ̀fẹ̀ àtírìtì ẹ̀ ń máa fẹ́ bẹ̀rẹ̀ ńlọrin pé kí wọ́n máa kó ọmọ lọ́sàn-án kí wọ́n máa so kọ ọmọ lọ́sàn-án àwọn aríyàtọ̀ ń bẹ láàrin kákó ọmọ lọ́sàn-án
àti ká so kọ ọmọ ní ọ̀sán. Àwa ni ó dá ibi tá a lọ alógbó mọ̀dáìbù pátá àwa padà sọ́dọ̀ mọ̀lìkíyà àwa mẹ́rin mẹ́tàlá wa. Wọ́n bá lọ sóbi kankan ọmọ mú wọn fún ọ ìṣẹ́jú kan wọn fún ọ. Amẹ́rin mélòó wa mẹ́tàlá àfáàfin fẹ́ ọwọ́ amẹ́rin gbà wọn. Àwa ni duhan àbí dọ̀hàwátàn bẹ́ẹ̀ sì máa bá nu tíra àwọn mọ̀lìkíyà nù duhan àwọn dọ̀hàwátàn tí wọ́n máa gbé wa nù ìpè èyí tó dáa jù òun ni ká so kọ ọmọ ní kíni o láàárọ̀ kùtù àkíkọ̀ rẹ̀ ká ṣe ní kíni o láàárọ̀ báyé bá ṣe wá rí bá a ṣe ń lọ ayé lọ yìí kò sáyè mọ́ àwa ni ọ̀dà àwọn tí wọ́n láwọn ń sọ lọ́sàn-án dandan kọ́ ni kí irun ọ̀pọ̀ láàárọ̀ bẹ́ẹ̀ bá ti pé méjì mẹ́ta ẹ sún kọ ọmọ ẹ bá sún kọ ọmọ ẹ wá fìgbà táwọn èèyàn bá jẹun ẹ lè fi sí ọ̀sán ẹ lè fìgbà táwọn èèyàn bá jẹun tẹ́ pàpè jẹ báyìí ká fi sí ọ̀sán ẹ̀rí bí mẹ́tàlá sí mọ́kànlá sí mẹ́tàlá la mú wa pẹ̀lú àwọn ahadith sahiha wa ba'duha muttafaqun alayhi àbẹ̀yẹ bá gbogbo ẹ̀ lọ́wọ́ lérí ẹ̀rọ sọ̀rọ̀ káàkiri èyí ò làwọn bàbá wọn Onikahun àwọn àlífà tí wọ́n ṣe nìyẹn ló fi rémi náà níbí ló fi ré àwọn bàbá rẹ̀ máa gbà níbí àwa so kọ ọmọ lọ́sàn-án bàbá wa ìmọ̀ bàbá wa àlífà Onikahun wọ́n ti sọ láàárọ̀ ìjọkẹ̀ ìjọ tá a bímọ ẹ wá tí bàbá yìí wá tó lépa lónìí tí wọ́n á fi pé òun ni kí ni o òun ni pé alálùbáríkà tí gbogbo wa ẹnu gbogbo lórí kò ipe bàbá yìí alálùbáríkà ìgbà tí ń fún wa nírú àwọn ìmáàmù rẹ tí wọ́n yìí tún ó lékún gbogbo ń kálukú wọn du àlùbáríkà látara gbà ìwà abímọ tí mo súnmọ́ máàmù tó ẹgbẹ́ lè máàmù mò ń gbé mò ń sùn wọn wá ní wàá tọrọ àlùbáríkà fọmọ tèmi ọmọ tá a sọ lóko ọjọ́ kẹjọ láàárọ̀ kùtùkùtù wọn báyìí wọn wá sí àlùbáríkà sí owó àlùbáríkà gbogbo wa tọ́jú lọ́wọ́ owó àlùbáríkà látọ́jú tọ́wọ́ ní bàbá wa àlífà Onikahun ń kó ọmọ lọ́sàn-án ń so kọ́ ọmọ lọ́sàn-án ó kọ táwọn àgbàlagbà pẹ̀lú ìyọ̀dá àbá ẹ̀ máàmù tí wọ́n ti sọ ní ìjọ kẹjọ òun náà iná ní àbáwọ́ tún gbé jáde wọ́n ti so kọ́ ọmọ wọn ní àwa jẹun kó mọ ni a sì ti pẹran àkíkọ̀ ọmọ àti pàǹjọ́ òun náà láàárọ̀ kùtùkùtù bí ọba tẹ̀lé ọ gbàgbé gbogbo àdínlà gbàgbé gbogbo evidences sóde tọ́yẹ ọlọ́run sóde dùn mọ́ fún ọmọ rẹ lọ́mọ ọ̀sán. bọ́lá wọn bá ní wíńdà lùkúránì yóò ní búkìrà tán búkìrà ó lọ ṣáájú tí àṣìká lọ ṣáájú búkìrà tán. ànábì sọ pé kí ilà barakatu ummati fi bukuriha àárọ̀ kùtùkùtù lọ́wọ́ ń fa barika àlùmọ́ ìgbà náà àwọn ìjọ àlùmọ́ àní Muhammad sí onídùn báwa náà wọn kọ ọmọ wa lọ́mọ ọ̀sán àwa ti so kọ ọmọ tiwa láàárọ̀ ọ̀sán káwọn àwa ń ṣe kí ni o là ń so kọ ọmọ à ń tọrọ àlùbáríkà lọ́dọ̀ bàbá wa ìmáàmù ni èyí tí wọn náà bá fẹ́ ṣe dákun tó rọ lọ́hùn tó bá bímọ so kọ ọmọ rẹ láàárọ̀ àwọn àgbàlagbà so wọn náà ló kọ láàárọ̀ ló fi lálùbáríkà ẹ mẹ́jà bójú ọ̀nà àwọn àgbàlagbà jẹ́ wọ́n try láti gba tẹ̀sùbá lọ́wọ́ wa wọn ò rí gbà wọ́n try láti gba sàdátùl fàátì lọ́wọ́ wa wọn ò rí gbà wọ́n fẹ́ gba kámílà lọ́wọ́ wa wọn ò ṣe kíni wọn ò rí gbà wọ́n fẹ́ gba dalailul khairati lọ́wọ́ wa wọn ò ṣe kíni wọn ò rí gbà wọn ò sì ní rí gbà ọ̀dà Al-Qur'ani tóró mi lọ́rin nu wọ́n fẹ́ wá gba kámọ̀ ṣe wòlímọ̀ kámọ̀ ṣe mòlúdì wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa èmi lọ́kọ́ takò wọn nítorí yóò nígbà wọn kọ́ sọ pé wọ́n ṣe mòlúdì èmi kọ́kọ́ takò wọn àbí ẹ̀kọ́ ni onímọ̀tí ń jẹ́ bẹ́ẹ̀ pé mòlúdì dáa wọ́n á fẹ́ gba àwọn orí gbà mo sì di mòlúdì bọ́lú mọ̀sọ́lù mùsálà ni ìwọ́n tó bá ta hádà mi máa bọ̀ wá èmi ò mẹ́búbú àmọ́ ìgbésíra fún ọ ilé Sholagberu sì kọ́ ni wọ́n ti kọ́ wọ́n náà ká èmi náà ká àwọn akólọ́dọ̀ ẹkùn bàbá wa ní pé àlàhákàmù àlìfẹ́ ìsọ́bù ẹ wá fàṣọ́là bẹ́ẹ̀ nàná ẹ wá bá wa dájọ́ ọlọ́jà ajá àlùbáríkà yín pẹ́ ọlọ́jà ajá àlùbáríkà yín pẹ́ o ọlọ́jà ajá àlùbáríkà yín pẹ́ ọlọ́mọ sí ọmọ wa lọ́mọ ọ̀sán májà kó ọmọ lọ́sàn-án súnà ẹ̀yìn àgbààgbà tẹ́ fílẹ̀ ní pé àárọ̀ kùtùkùtù là á kó ọmọ níbi ẹ̀sìn ti wálẹ̀ yìí náà ilé Haúsá àárọ̀ kùtùkùtù láàrin ìṣẹ́jú mẹ́wàá
wọ́n ti kó mọ̀ tán láàárọ̀ bàbá wa lówó tó fẹ́ ṣe irú eléyìí tá à ń ṣe tó wọn wá àlùbáríkà fọ́mọ rẹ̀ àwọn ẹni àlùbáríkà lọ́sàn-án tó wá darí bí iṣẹ́ táwọn èèyàn bá ṣe bí iṣẹ́ tán àmọ́ wọ́n ti káàárọ̀ òfu ọmọ rẹ̀ rú ọlọ́run ní sọ wọn lọ́mọ sàn ó ọlọ́run kò áni pẹ̀lú ìyọ̀nà bàbá wa ẹ̀fẹ̀ríjì mi tọ́lọ̀ mi má gùn ọlọ́run dáadáa àlùbáríkà rẹ̀. Bàbá máa gba àwọn ẹlẹ́kùnṣẹ́ wọ́n lé ilé àlàyé fún gbogbo ẹni tó létí tó sì fẹ́ gbọ́. Àlàyé nù ní ìfọ́síwẹ́wẹ́. Ọlọ́run bá ṣe ilé sẹ́rí. Bismillah wa duha. Bismillahir rahmanir rahim. Wa duha wal layli idha saja. Ma wadda'aka rabbuka wa ma qala. للآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى لم يجدك يتيما فآوى وجدك ضالا فهدى وجدك عائلا فأغنى فأما اليتيم فلا تنهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. آمين. الله أكبر. آمين. متى آمين 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 يا الله. راد لربو سيد الأولياء. wọ́n ní àlùbáríkà tí bàbá wa Malami Ubandoma tí wọ́n fẹnu kàn wọ́n ní gẹ́gẹ́ bí ipá wọn ni bàbá ọlọ́mọ àgbà níjòkólẹ̀ yìí owó 10,000 naira yìí kó máa lọ sáà ọ̀dọ̀ bàbá mọ́mọ́ àgbà kó máa jẹ́ owó àlùbáríkà káwọn fi kán mọ́ sí ibi wọ́n ti wí wọn ọlọ́run kó járe yín pẹ́. nísìnyí bàbá wa ìmọ̀mọ́ àgbà ní Ọ̀fà ní ọ̀dà bàbá wa ìmọ̀mọ́ ìmọ̀tì Kwara